ẹ gbà mí lọ́wọ́ Portable o. Ọ̀kan lára àwọn tó bímọ fún Portable pariwo síta. Láìpẹ́ yìí ni Habib Okikiola Badmus tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Portable fi ọ̀rọ̀ tó òun àti ìyá ọmọ rẹ̀ yẹn Honey Berry síta. Níbi tí Portable ti ní kó gbé ọmọ òun wá fún òun. Èyí tí Honey Berry yarí kanlẹ̀ tó sì fa ìjà láàrin wọn tó di pé Portable àti Honey Berry bẹ̀rẹ̀ sí ní búra wọn. Èyí ló mú Honey Berry pariwo síta lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ pé tóhunkóhun bá ṣe òun Portable ni kí wọ́n mú. Tó sì pé Portable ní bàbá ọmọ tí kò mójúṣe rẹ̀ lórí ọmọ. Ó wá rán Portable létí pé ṣèbí ó sọ pé òun ò fẹ́ ní kankan ṣe pẹ̀lú òun àtọmọ rẹ̀ ni. Àti pé tó bá gbé wá ní gbígbóná òun máa fún un ní gbígbóná. Àti pé kò sí nǹkan tọmọ òun lè kọ́ lára Portable wípé Portable kò ní ìwà tàbí àwòkọ́ṣe rere téèyàn lè kọ́ lára rẹ̀. Ìjà àwọn méjèèjì wáyé lọ́dún 2023 nígbà tí Honey Berry sọ pé Portable kọ̀ láti fi owó oúnjẹ ránṣẹ́ sí ọmọ òun. Èyí tí Portable sọ pé kó mú ọmọ òun wá fún òun. Tí ó bá kọ̀ láti mú ọmọ òun wá fún òun, òun lè mú kí ilé ayé kó sú. Àti pé láti bí ọdún méjì òun kò rí ọmọ òun, báwo ló ṣe fẹ́ fi owó ránṣẹ́ sí i. Ibi tí ọ̀rọ̀ náà máa já sí làwọn èèyàn kò mọ̀ báyìí. Ṣé kí Honey Berry gbọ́mọ lọ fún Portable ni àbí kó má lọ gbé fún un? Kí ni èrò yín?